ìfi ń jẹ mufti alábàdàn mélòó ló fọwọ́ sí gbogbo ẹ̀yọ́ ọmọ Ìbàdàn tẹ́ bá lọ jọ́ ìwọ̀n tẹ́ bá lọ bá wọn ṣe irú mufti ìwé tẹ́sọ̀ pẹ́ ń ṣe yìí nísìn ajẹ́pẹ́ ìsọmọ Ìbàdàn gidi ẹni ọmọ Ìbàdàn tó bá jọ ìwọ̀n kì í sọmọ ọlọ́mọ àfáàjì arìngìnì kan lọ́nà Ìbàdàn àwọn kìnnì kankan ẹ̀pẹ̀ kúra yín jọ wọn ìbí ẹnu mi nu ọmọdún mélòó ni ọgàn nígbà wọn dá kìnnì ẹlẹ́ 1964 tell me 62 years ní ọ́bítà yẹn ti wà wọn ìbí ẹnu mi nu you just come and fẹ́ impose idea àti ilé wa lórí ilẹ̀ Yorùbá whereas we have so many issues untreated so ẹ̀yin tẹ́ nípa mufti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ń self acclaim tẹ́ ẹ̀ ń claim ẹ̀ yìí èèyàn mélòó ló fọwọ́ sí pé kán fi jẹ mufti ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá so n tí ọmọ dá wàhálà alẹ̀ tó dé àná Muhammad sallallahu tẹ́lẹ̀ gbèsè rẹ̀ dání àná Muhammad tẹ́lẹ̀ represent kí ló tẹ́ mọ̀ dálẹ̀ èyí tẹ́ wá sí ó wá jẹ́ gross misconduct you are claiming that you are the mufti of Yorùbá land whereas nobody in Yorùbá land comes together láti sọ wípé you are the mufti of Yorùbá land Yorùbá land nígbè ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ it comprises Ondo state it comprises Ekiti state wọn pawọ́pọ̀ kẹ́ wá ní you are found worthy to be there. àwọn èèyàn sẹ́ndì fídíò bàbá wa dáadáa yìí wọ́n sẹ́ndì fídíò wọn sí mi lọ́pọ̀lọpọ̀ kódà kìí sí nínú ọ̀sẹ̀ yìí àmọ́ fún ìdíkan àbí kejì kò jẹ́ káyọ̀ yọ so lọ́dọ̀ ọ̀rọ̀ Rabitatul A'immati wal Ulama bi biladi Yorùbá Edo wa Delta ilé tí iṣẹ́ ti ń lọ tí ìsànà tí ìsúni ní orí ẹ̀ tí pé ní kọ́mẹ̀ntì bá ẹ̀ṣẹ̀ ń wáyé nìsín fata qawlu laytani eléyìí ti lọ tí ogun tó báyìí ti lọ ní Islam yìí fẹ́ ká tún ẹ̀sẹ̀ máa dàmú ara wa bí èsì pé èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n lọ èyí tó tún wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ káwọn náà máa ṣe kíni o káwọn náà máa ṣe tí wọ́n lọ so bí lè ṣe ń bá tiẹ̀ lọ ó tún ṣeé ṣe àwọn 1964 ti bímọ nu 2025 tóun náà ń bá ṣe lọ ní ìsìn ó ti lọ́dún kan níbi iṣẹ́ tí ń ṣe lọ àti 2026 ẹ̀rí pé mo ṣe clarification kan lórí pé kò ń ṣe 2026 gangan ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ o 2026 ni wọ́n kàn kóra wọn jáde gẹ́gẹ́ bí inauguration pé à ń ṣe nǹkan kan bí o wọ́n ti ṣiṣẹ́ lọ láti 2025 tó lè jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lórí pa dáadáa tọ́lọ́dẹ̀ fún aláṣeyọrí ń bẹ so káyọ̀sẹ̀ wa máa jáde àwọn kan fọ́lù wọn láti Ìbàdàn gbogbo àwọn Ìbàdàn tó bá ti kíní kan wọ́n ṣe nǹkan kan ọmọ Ìbàdàn làwọn tá tẹ̀lé wọn àwọn Ìbàdàn tí wọ́n sì tẹ̀lé wọn pọ̀ kódà náà àwọn àgbààgbà tí wọ́n tẹ̀lé wọn lórí fíkra dáadáa yìí pé ẹ máa ń so àwa náà ṣe kíni o àwa náà tẹ̀lé yín kódà àwọn míì ń bẹ ọmọ Ìbàdàn làwọn tá tẹ̀lé wọn àwọn Ìbàdàn tí wọ́n sì tẹ̀lé wọn pọ̀ kódà náà àwọn àgbààgbà voice yẹn jáde kódà àwọn míì ń bẹ wọ́n sá fún sọ lẹ́nu nínú ọkàn wọn gbà bẹ́ẹ̀ yí pé káwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn 2026 yìí àwọn torí ìsọlẹ́nu pé ká máa sọ pé èmi kinní kan odidi adúrú mi nǹkan kan ẹlòmíì òwúlẹ̀ fi jáde tán ẹ máa ń ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run ọba àlekè ọlá ń bẹ pẹ̀lú yín a sì rápẹ̀rẹ̀ gbígbàdúrà àwọn kọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa a sì mọ̀ bẹ́ẹ̀ rí pẹ̀lú ògo Ọlọ́run yóò mọ̀ wá pẹ̀lú wa ṣe rí ẹ̀rí kan mọ̀ kọ́ síbẹ̀ pé not how far but how well ìṣẹ́jú mẹ́wàá pé náà ló wù mí kí n lò lọ́jọ́ ti lọ sàwọn sì ń ṣe exam lọ́wọ́ nílé kí ó lọ́dọ̀ wa ń bí kò ní jẹ́ kí a lè fagùn púpọ̀ tí àwọn kan máa ń báṣẹ́ bọ̀ wọ́n ń báṣẹ́ bọ̀ lóòótọ́ wàhálà appreciate iṣẹ́ wọn tí wọ́n ń bá bọ̀ torí pé nínú ọ̀rọ̀ tí bàbá wa sọ àwọn náà sọ pé àwọn cases ń bẹ́ńlẹ̀ tí ò tí ì táà tí ì ríbi sẹ́tù ẹ̀ àwọn cases tẹ́ sọ pé ń bẹ́ńlẹ̀ yẹn ẹlísì ẹ̀ jáde ẹjá wọ́ gbọ́ nítorí pé báwa náà ṣe kéré mọ̀ ní ìsìn ọmọ 40 ọdún so tí wọ́n sọ pé àwọn cases kan bẹ́ńlẹ̀ táà rí tracy pé àwọn kan ti ẹ̀ ń ṣiṣẹ́ lórí bó ni wọ́n ṣe solve problems yẹn every year every month ìjà ni ìkan náà látún jà lọ́wọ́ ìníṣẹ́ tí ò ti tán bẹ́ẹ̀ so yẹ làwọn ẹ̀kọ́ ìwà wò pé àṣẹ bí jẹ́ ó ṣe wá máa lọ lójoojúmọ́ rè kódà àwọn míì ń bẹ nú àwọn tẹ́yìn gẹ́gẹ́ ń kálukọ́ máa béèrè pé ó yẹ kí ló dé àwọn kan ń bẹ tó wáyé kí wọ́n wà pẹ̀lú yín ká sọ pé ń tẹ́ǹsẹ̀ yìí gẹ́gẹ́ náà legit pé tá a fi rí wọn so àwọn náà wọ́n mọ òwò náà kẹ́ pé iṣẹ́ yìí ń lọ tí ń wá lẹ́mí ẹlòmíì tí ò di ọmọ bí ó ṣe jọ yìí ni pé wọ́n fẹ́ wo kí ni ákíbà rọ́bìtọ̀ tuntun yìí pẹ̀lú ògùn Ọlọ́run sì ní nígbà tó ṣe pé nítorí tí wọ́n fi gbé kalẹ̀ wọn ò gbé wọn torí hubbu ri'asa àtẹ́tọ́ ni fíkra àtàwọn tẹ́lẹ̀ iṣẹ́ ń bẹ̀ kò sẹ́nì kankan tó lẹ́mìí pé tẹ́lẹ̀ pòun ní nǹkankan lòun fi wá bẹ̀ bí èsì pé man kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi inú kálukú bá wà nù pé torí tọ́lọ́run torí tànàbì àti pé bóò ni àwùjọ ìsìláàmù ṣe sún síwájú nǹkan pọ̀ lórí tébù tó yẹ káwọn mùsùlùmí ó yanjú ẹ̀wù lẹ́nu jẹ́ mẹ́ta yìí àwọn obìnrin tí wọ́n bojú ká lo ọmọ tí ó tọ̀dọ̀ tiẹ̀ wà viral yẹn ká lo ẹ̀sìn case study so mo wá rí kan nú àwọn right of way of recent yìí táwọn kan rí share tó sọ yìí pé ó ti pé mo ti gbàgbé bó ṣe kọ́ fọ́tò yẹn ń bẹ lórí kíní mi ń bì bọ̀ àti mo display fọ́tò ọmọ yẹn ọmọ ó irritate mi somehow so òun identify ní kọ́ọ̀bù tó sí lójú gẹ́gẹ́ bí cobweb ike ó ti ń tó bí ó sábà bí ọdún méjì àbọ̀dún kan ló tiẹ̀ pé ní àtòsùn mélòó kan tóun ti yọ cobweb tí mẹ́wájú òun tóun ti yọ kó ń bẹ̀ ìtẹ́ndẹ̀ torí ẹ̀gbẹ́ kíní ìkalẹ̀ lil amri bil ma'rufi wan nahyi anil munkar ẹ̀rí pàwọ̀ lè mọ́ tẹnumọ́
ìmọ̀ pàṣẹ dáadáa fáwọn ọmọ nìyàn pé ń tọ́lọ́run sọ àtànábì rẹ̀ rí, ìsì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ṣebí nítorí tí ó gbọdọ̀ jẹ́ alhadafu ra'isi, ìdí àkọ́kọ́ tó gbọdọ̀ ẹ̀rí pé lọ́dọ̀ àwọn àfáà wọ́n sọ pé a ní kíníkà tá ń pè ní fiqhul awlawiyat al-ahammu fal-aham. ìtọ́kọ́ pàtàkì ni pé káwọ́kọ́ ṣiṣẹ́ yìí lójú ọ̀nà bó lànàbì ti ṣe. ànábì ò pèpè sójú ọ̀nà sẹ̀mí ayé ara rẹ̀, kò pèpè sínú ẹbí ara rẹ̀, ó pèpè sójú ọ̀nà tọ́lọ́run tànábì. ìyún náà máa jésì fáwọn ṣíà àti ń sọ yí pé ànábì ń sọ kalẹ̀ pé Ali wà nípò Haruna bí Haruna ṣe jẹ́ sí Musa, bẹ́ẹ̀ ni ànábì sọ bẹ́ẹ̀. déédéé bí Haruna ṣe jẹ́ sí Musa náà ni ẹ má gbé Ali náà kọjá bẹ́ẹ̀, torí pé ńgbà tá ànábì Musa jíṣẹ́ tán ṣé Haruna náà padà ń jà ànábì lọ ni. ẹ̀sùn kálukú ni pé ìyọ̀ǹda èyí tá ànábì Musa gbà lọ́dọ̀ Ọlọ́run ni pé ij'al li waziran min ahli Haruna akhi. ó béèrè fún mínísítà ni, ẹni tí ó lè máa bá mi tú ọ̀rọ̀ mi. wahlul 'uqdatan min lisani yafqahu qawli waj'al li waziran min ahli Haruna akhi ushdud bihi azri wa ashrikihu fi amri. àjọ máa nàjọ́ ọ̀rọ̀, àjọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀, àlejò máa lọ àlejò máa bọ̀ kí sí ó lè yá. dédé bẹ́ẹ̀ náà ni àfáwà àgbà Ali ibn Abi Talib wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. àmìlẹ́yìn nǹkan ni ma wá yanjú ọ̀rọ̀ ìtara ànábì náà pẹ̀lú pé bá ànábì sọ yí pé mo fi ìtara mi lẹ̀, mo ti yanjú ẹ̀rí náà tẹ́lẹ̀ àmọ́ tuntun yanjú ó lè bá yí àwọn tí wọ́n kàn wọ́n tó yẹ kí wọ́n kàn da yé rú káàkiri. nítorí àsìkò wa jàmá, àsìkò mi ti ń lọ díẹ̀díẹ̀. òun náà ni wípé alọ́ka constitution tí a fi dá kíní ilẹ̀ ní 1964, dídá kíní náà ní ó ti over 60 years, ó ti wọ́ bí 60 something years. kí ètò nǹkan wá wà láti bí 60 years kọ́ bá sí development láàrin àwọn mùsùlùmí, kò sí development gẹ́gẹ́ nínú Islam táwọn ọmọ ènìyàn ń ṣe, táwọn èèyàn tí ìrí gbọ́yé dò ní kámọ́ tí ìrí gbọ́lọ́dọ̀ àwọn rọ́bítọ̀ láti 1962 yìí. òun kálukú náà jẹ́ aṣòdodo fi sarahati raha, níbi ká sòdodo àláfíà ń bẹ́ẹ̀. àwọn tí ẹ gbaṣẹ́ fáwọn bàbá 1964 yìí ẹjá lọ mọ́ tú àwọn àyè wọn tí wọ́n fi represent iṣẹ́ yìí gẹ́gẹ́ bí rabitatul a'immati wal ulama. àwọn imamsi tẹ̀bí ni jámù imamu ní a'imma, wal ulama àwọn alim jámù tí wọ́n ní ulama. ìntàfọ́ sì fi mọ́ jáfà ilé kéw, ìntàfọ́ mọ́ fi jáfà ibi ìdánilẹ́kọ̀ọ́ bí a ní mọ́sálásí àbúrò kútùbà jùmọ̀ lápèjúwe láti 60 something years yìí, àbíká sọ pé àwọn tí ẹ gbaṣẹ́ fún wọn tí lójú bí 30 to 40 years ló ń bẹ̀. ẹ tú mímbàrí wọn jáde kẹ́lọ́ wo nǹkan tí gbogbo wọn ń pè jáde lórí mímbàrí àbí tí wọ́n ń ṣe láwọn ilé kéw. ibẹ̀ láti kí wọn kú iṣẹ́, èwo ni wọ́n forúkọ rábítà jẹ́, èwo ni wọ́n forúkọ ilé kéw wọn nìkan jẹ́, ọ̀nà wo ni wọ́n ń gbà propagate Islam láwùjọ tí wọ́n wà, bóyá lórí mímbàrí wọn bóyá nínú ilé kéw wọn. àmọ́ ìjọ ara wa yìí sọ ọlọ́dàkùnjá wọn náà tètè gbọ́yé, torí pé àbáyé ní sínú ìbéèrè tí wọ́n bí wọ́n léèrè pé kí ni impact wọn gẹ́gẹ́ nínú rábítà, kí ni kókó wọn nínú rábítà táwọn gẹ́gẹ́ ń sọ̀rọ̀ ń parí. wọ́n gbọ́dọ̀ community jáde rí ká community jáde nínú rábítà yìí. tí wọ́n ti lé ń community ní nǹkan bí tó wọ́n fà 40 years ago, tí wọ́n bá dárúkọ àbá tí ń sọ̀rọ̀ yìí nínú minute pé lọ́dún báyìí bàbá báyìí náà ìmúkọ wọn ní bá dákọ wọn, torí pé ìsìn tí mo fẹ́ fọkọ wọn sí ni ìbá kọ wọn lọ. àmọ́ mo rí pé tí ń dùn àwọn làwọn ń sọ àbí ká dẹ̀ ṣàlàyé fún wọn. bàbá tí ń sọ̀rọ̀ ní ìsìn tí wọ́n máa ń community rábítà wọ́n sàgbọ́dọ̀ mọ́ community lẹ̀, báwọn kan sáà jẹ́ secretary wọ́n sà mọ́ community lẹ̀. tí wọ́n bá ti lè wá dárúkọ yín mọ́nú àwọn tí wọ́n náwó sọ̀rọ̀ rí látọdún tí wọ́n ti wà ń bẹ̀rùn, ajẹ́pẹ́ yìí náà ò ṣe kí ni function nínú rábítà yẹn. ibi tẹ́ ẹ̀ bá ti wá function nínú rábítà yẹn àbí kẹ́ ẹ wá darapọ̀ máwọn tí ó jẹ́ mọ́ function nínú rábítà tiwọn. sẹ́ẹ̀rí orúkọ lásán ẹ mọ́jọ orúkọ ọ̀dà yín làm. àwọn kan náà lè dìde lọ́la kan sọ pé àwọn fẹ́ máa jẹ́ rabitatul a'immati wal ulama. wọn àbá sọ pé líbìláàdì Yorùbá káwọn náà change fi kò ní bá kan change bá sí láàmù kó jẹ́ líbìláàdì Yorùbá. wọn àbá wàá fi Ẹdó àti Delta sí, wọn àbá sì yọkù kan sọ pé Benin wa Ghana. kódà àti ẹ̀rẹ́ tí àwọn tí wọ́n bá ní fi rabitatul a'immati wal ulama líbìláàdì Yorùbá, Kwara wà Ọ̀fà àbáwọn ìlú mi tó ṣe pé káwọn náà wà ń bẹ̀ tẹ́ ń sọ Yorùbá jáde lẹ́nu tó yẹ pé fúdìkà àbí kejì náà fi bẹ́ǹchì wọn sẹ́gbẹ́ kan, tó jẹ́ pé tá a bá fẹ́ sòdodo ọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀. Yorùbá ni wọ́n sọ ńlọrin, Yorùbá ni wọ́n sọ lọ́fà. tó bá yẹ pé kò sẹ́nì kẹ́kẹ́ tó lé wọn kí ló tá invite wọn sí wọn sọ Yorùbá Lagos State ni ìmáàmù Lagos State dà. ẹni ọkọ̀ fi nǹkan kan hàn yín tẹ́fì mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lament ẹ lament máa ń wọ̀n àbáwò. rọ́bìtọ̀ méjèèjì wọ́n kàn forúkọ jọra wọn ni o. so rọ́bìtọ̀ méjèèjì forúkọ jọra wọn ni o. ọ̀dà wọ́n forúkọ jọra wọn ni wọ́n ṣe nǹkan náà ẹ̀jẹ̀ ń fi lógò hàn yín tẹ́fì mọ̀ pé ò jọra wọn. lógò tàkọ́kọ́ rè ẹ ti rí lógò tàkọ́kọ́ rè o. rabitatul a'immati wal ulama'i
fi biladi Yorùbá ojú bá ń lọ ẹ ti rí wọ́n sì kọ al-a'immatu wal ulama tí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n wà ń bẹ̀ náà làwọn tí wọ́n torí wọn dá kínní ìkalẹ̀ àwọn àfà àwọn onímímọ̀ kódà nù constitution àwọn tọ́lọ́ ní kọ́ tẹ̀mí lọ́wọ́ wípé àwọn ìmáàmù gẹ́gẹ́ ni wọ́n tájẹ́ torí pé tó bá jẹ́ àfà náà lọ́lọ́ sí kínní o lọ́lọ́ jẹ́ ìmáàmù lógo kan àwọn ológo ẹlẹ́ẹ̀kejì ẹ ti rí rabitatul a'imma ẹ̀rọ pẹ̀lú mọ́jà sábòsí rabitatul a'immati wal ulama'i bi biladi Yorùbá Ẹdó wa Delta àwọn àtàkọ́kọ́ yìí wọn ò ní Ẹdó nínú tiwọn wọn ò sì ní Delta nínú constitution ọwọ́ mi náà kò sí Ẹdó àti Delta ń bẹ o kò sí Ẹdó àti Delta ń bẹ o ẹ má jà sábòsí o bàbá ìwà béèrè pé jíjẹ mufti ọba mùsùlùmí ló fún wọn jẹ mufti àwọn mùsùlùmí tọ́lọ́ sì ni wọ́n lágbọ̀ọ́yé tí wọ́n rí takuntakun sẹ́ bàbá yìí wọ́n tẹ́wọ́ gbà wọn àwọn àfáà tẹ́wọ́ gbà wọn lẹ̀ Yorùbá tẹ́yìn ọba tẹ́wọ́ gbà wọn lẹ̀ yóò sọ wọ́n yìí tẹ́wọ́ gbà wọn láwọn àwọn tí wọ́n lágbọ̀ọ́yé nǹkan wọ́n tẹ́wọ́ gbà wọn náà ń bàdàn náà àwọn yìí ti jẹ mufti tiwọn kó tó sì pé ní wọ́n jẹ mufti rábítà mufti tí wọ́n á fi jẹ mufti rábítà yìí nísìn ẹ bá wa mú kókó iṣẹ́ kẹ̀kẹ́ tí wọ́n ṣe lágbà wọn ti débẹ̀ before kí wọ́n tó débẹ̀ àti lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ dákùn ẹ bá ní mú iṣẹ́ kẹ̀kẹ́ tí wọ́n sì jáde wá ẹ dákun jàmáà ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ torí mo tan omi lẹ̀ ní madrasa ń bí mo fẹ́ pa omi náà so ẹ jẹ́ nǹkan gbé fídíò yìí wá fídíò yìí la fi ń ṣe clarification pé ọmọ àwọn àgbàlagbà ni wá ẹ dákun mò ń bọ̀ omi ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ sáré pa omi yìí ká má bàa ṣe al-israfu fil ma'. So ẹ dákun ẹ má bínú so à ń sọ yìí kí n ṣe torí bàbá tí mo play video wọn bẹ̀rẹ̀ wọn kẹlòmíì náà tí ò yé tí wọ́n kàn máa làmẹ́ǹtì lórí irọ́ ó lè bá àgbóyé ni o ẹ jẹ́ tí wọ́n á fi fọ́tò kan hàn yín tẹ́ẹ̀fì lè rí i pé ṣe láwọn arábìtà tuntun eléyìí torí gbogbo ẹ̀rí pé nígbà táwọn arábìtà yìí ti bẹ̀rẹ̀ ṣe ó jí àwọn arábìtà 1964 yà bí ò jí wọn gbogbo ń tẹ́ẹ̀ ní máa bá lórí péèjì wọn tẹ́lẹ̀ ní tí mùsùlùmí ọmọ kàtínú wọn máa dùn ẹ̀rí pé àwọn náà ti ń gbé wábẹ̀ àwọn rábìtà eléyìí rábìtà tuntun 2025 yìí ìgbà tí wọ́n rí pé nǹkan kan ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ wọ́n gbéra pa wọ́n lọ sí ọ̀dọ̀ abẹnugan tí ó rò pé ẹkọ jẹ́ ara wọn tá bá ń sọ̀rọ̀ àwọn àyímọ̀ nílẹ̀ Yorùbá torí pé nínú constitution tí ń bẹ lọ́wọ́ mi àwọn tí ó tò ní first class ní àwọn ìmáàmù ìlú àwọn tí ẹni kan wà ní first class nínú rábìtà tí wọ́n dálẹ̀ 1964 nìyẹn àwọn tí ó tún wà ní second class upper nínú wọn second class ní àwọn ìmáàmù rátìbì tó ṣe pé ní ìmáàmù ìlú náà lọ́mọ bó ṣe débẹ̀ tó fà á lẹ̀ ìgbà tó rọ̀ ṣẹlẹ̀ rábìtà tuntun yìí àwọn gbọ́yé wọ́n gba ọ̀dọ̀ chief imam Ògbómọ̀ṣọ́ lọ lọ́n bá ní ṣe dáadáa fún wọn bá ní pa lílo àtàbọ̀ wọn bá ní pamọ́ wọ́n visit wọn condolences wọ́n ṣàdúrà ńbẹ̀ kódà ńjọ́ náà tí wọ́n lọ àpẹẹrẹ gbígbàdúrà òjò tó rọ̀ ńjọ́ náà tí wọ́n fi dùn pé Ọlọ́run gbàdúrà yìí Ọlọ́run padà gbàdúrà yìí o àdúrà náà wá gbà tán mẹ́sẹ̀jì wo ni àwọn rábìtà 1964 tí wọ́n fi ránṣẹ́ sí Ògbómọ̀ṣọ́ ńgbà tí wàhálà ọkọ̀ bẹ́lẹ̀ mọ́sáàsì ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn ò lè débẹ̀ kí ló fà tí wọ́n fi débẹ̀ wọn ò lájọṣe wọ́n sì gbé rábìtà ọ̀lẹ̀ láti lè máa fi yanjú differences kí ló bí differences yìí náà àwọn tí wọ́n pera wọn lágbàgbà nínú ibẹ̀ àwọn náà ni wọ́n dá wàhálà lẹ̀ tí ìbáyé pé mọ́mù yẹn bá ń lo maturity pẹ̀lú wọn pẹ̀lú pé òun nípinnu pé kò sẹ́ni kankan tó lè lé mi ń bì wọ́n lè tán bẹ́ẹ̀ o ní wọ́n ti ń yọ wọ́n tán bẹ̀lẹ̀ ọkọ̀ kan díẹ̀ nù ẹ sì má gbàgbé àwọn kan náà jáde tí wọ́n láwọn jẹ́ Ittihadul Wa'izin iṣẹ́ wo wọ́n ṣe àtàwọn míì bẹ́ẹ̀ rábìtà yìí dénì sí ó jí wọn lẹ̀ ó di páwọn náà ṣe kí ni o wọ́n post consecutively àìbẹ̀ẹ̀kọ́ táwọn èèyàn kọ́mẹ́ntì bẹ́ẹ̀ pé Ọlọ́run ṣe wọ́n jí yín lẹ̀
ẹni ọkàn tí mo kàrí tí wọ́n ṣe ni pé wọ́n train àwọn ọmọ tó ṣe pé 24 hours wọ́n fi ń dorí mídíà rú ẹ̀ọ̀kan tí mo rí tí wọ́n ṣe nù. àfa àgbà àfa ìmáàmù àgbà ẹ̀wọ̀n tí wọ́n tún fà lórí eléyìí nìyí sọ èké lèyìn ọ̀fẹ́jọ́ ní n tó pọ̀ tá a fẹ́ rán kódà ká má rí nǹkan kẹ́kẹ́ wá jókòó mítìn pé wáàsí tá a fẹ́ máa ṣe lórí mímbàrí lónìí ní gbogbo oṣù yìí o àbí wáàsí tá a bá ti pàdé ẹ̀yin náà lẹ́kún máa lọ mọ́lúdì káàkiri ẹ̀yin náà lẹ́ ń ṣe birthday gbogbo ẹ bá ti pàdé ẹ bá ní enlightening àwọn ọmọ obìnrin ẹ ṣe wáàsí ìbòjú fún wọn ẹ ṣàlàyé ẹ̀ fún wọn tí òfin ní jẹ́ pé ọmọ mi tó bá ń lò yóò máa lò ń lò pé wọ́n kú ní kóhun ó lò ní àbí wọ́n fọ́ọ̀sì ẹ̀ láti lò ẹ ṣàlàyé ẹ̀ fún ẹ̀rọ gábà wọn síbẹ̀ pé yóò wù wọ́n láti lò wọn ò ní láyà sọ wípé bóyá níjọ́ tí ìnira kan bá dé ni o àbí kan náà àwọn ìdánwò ọlọ́run kan bá dé ni o àwọn wà sí kí ni o àwọn ò sì kúrò lójú wọn wà ní sí lójú lásán wọn tún wá máa sọ̀rọ̀ tí ò dánpa rẹ̀ ẹ mú wáàsí ẹyọ kan wáàsí kan péré táwọn ará bítọ̀ 1964 yìí tí wọ́n fi sọ̀rọ̀ ẹ̀há bí èsì pàwọn ni ìkan nínú àwọn abẹnugan wọn ló tún sọ wípé ní ẹ̀há o kò sí nínú àṣà Islam o àṣà alárúbáwá ni kí ni àwọn ará bítọ̀ 1964 fi kọ́rọ̀ náà padà sí wọn lẹ́nu ẹ mú fídíò ẹyọ kan wá lórí ẹ̀ àbí kẹ́ ẹ mú ráìtọ̀ pé ẹyọ kan wá lórí ẹ̀ táwọn sọ pé ta lọ́kọ̀ ráìtọ̀ pé yóò nínú àwọn àgbààgbà ará bítà àwọn àfá àwọn imam nínú wọn iná dá ọ̀rọ̀ padà sẹ́ni tó sọ yí pé ní ìbòjú àbí ìmọ̀ dasọ́bólẹ̀ àwọn obìnrin ó kó sí ẹlẹ́nu pé kìí ṣe àṣà lárúbáwá àṣà Islam gangan Ọlọ́run ló sì pàṣẹ bẹ́ẹ̀ pé yudinina alayhinna min jalabibihinna. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè ní bàbá àbá 1964 yìí ẹmọ́nà kan tí ń gbà propagate Islam wá ṣe bá arọ́pọ̀lọpọ̀ wọn bóyá àwọn ọmọ wọn ṣe ìyàwó lẹ́nujọ́ mẹ́ta yìí àmọ́ àwọn ọmọ wọn ṣe nǹkan kan àbí wọn lọ ṣe birthday surprise birthday fún wọn àríbáwọn ìyàwó wọn ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn èwo níyàwó rẹ̀ ṣe present as bí muslima pé ìyàwó àwọn àfáàrẹ́ níbi ìwọ̀kuwọ̀ níbi ìmọ̀ rí góòdì wọn ta níbi ìmọ̀ lẹ́run orí ìmọ̀ lẹ́run ojú sáwọn tá present gẹ́gẹ́ bí àfáà nínú ìlú. wàlẹ̀ abdu mir'atu akhihi àwọn yẹn sì wò wọn lẹ́yìn mo fi ní not how far but how well al-ibratu bil kayfiyya lal kamiyya. tẹnu bá kó táwọn àgbààgbà jókòó tí wọ́n announce jáde pé nǹkan báyìí la fẹ́ sọ lóṣù yìí kí ni big deal tó wà ń bẹ lajnatul iftah tí wọ́n fi lọ́lẹ̀dà lágbà tí wọ́n ti láwọn wà ń bẹ tí fatiwo fi jáde tẹ́nìkan bá lò ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ gan tí àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ń bẹ bá ti lè sọ̀rọ̀ kò sọ̀rọ̀ míì máa ká sọ pé ní ibi tí mufti ò ti máa sọ̀rọ̀ ń bẹ táàyè rẹ̀ ń bẹ ńlẹ̀ ni ọ̀rọ̀ amósùlẹ̀ yẹ kó ti kú o ṣe bí ẹnìkan náwó ipe lórí ọ̀rọ̀ amósùlẹ̀ yìí ẹjẹ́ àjọ kó tíra jáde bóòlù ànábì ti máa ń ṣe ọ̀rọ̀ oṣù bóòlù àwọn mùsùlùmí ṣe máa ń sọ̀rọ̀ oṣù lójú ayé ànábì nígbà tá ànábì kú ń bẹ tán khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum bóòlù àwọn náà ti ṣe kí ni o lójú ẹlòmíì yóò mọ dàbí gbà pé wọ́n ṣe kéta àwọn kan lá. ó dẹ̀rù mi inú àwọn tó jẹ́ followers àwọn táwọn sọ ìtorí pé ranú bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ tiẹ̀ náà tẹ́lẹ̀ ìsìn gbọ́ nǹkan tó ní í ṣe pẹ̀lú ranú ìní fi ń fọ́lù wọn fa kéde torí tọ́lọ́ fa. torí pé tó bá jẹ́ torí tọ́lọ́ ní ṣe bí tọ́lọ́ ń bá sọ àtànẹ́bí rẹ̀ wallahu wa rasuluhu ahaqqu an yurduhu in kanu mu'minin. tápẹ́ torí tọ́lọ́ ń pẹ́ pé nígbàgbọ́ lóòótọ́ ṣùgbọ́n ìyọnu ọlọ́run àtànẹ́bí ló ẹ̀kẹ́ máa wá kí sì yọnu tẹ́nìkan. àbáàdà khamsina qad qadaytaha la'iba qad hana an tadhkuri qad hana. àsìkò tí mo wá lò ó ti ń lọ díẹ̀díẹ̀ idha 'asha al-fata 60 àmà afáàkà lọ́kọrin ẹ̀kúrá bítà ti over 60 afáà ti over 50 60 ní rábítà yìí so in tó kà wá ń bẹ̀ o ní pé bọ́dì yẹn ó gbọ́dọ̀ ní sẹ́tù ẹ̀kọ́ máa ṣe mo ní ẹjẹ́ fi fídíò ẹjẹ́ fi fọ́tò kan yìí bàbá tí ń sọ̀rọ̀ tẹ́ bá ti rí fọ́tò wọn ń bẹ̀ kẹwàá mú jáde ọ̀ya wọn rí ọyá wọn kálukú náà wo fọ́tò tí mo gbé jáde ẹ ti rí ìkan bẹ tó yẹ kí n gbé wá ẹ ti rí pé fọ́tò ilé ti pẹ́ ẹ rí pé fọ́tò ilé ti pẹ́ ẹ wá orí fọ́tò ìṣe pẹ́ náà ẹ wo ìjókòó ẹ wo ìjókòó ẹ ti rí ìjókòó ẹ rí pé àwọn kan ní abuwọ́dì kẹ́ pé ẹ jẹ́ àtúngbọ́tò nínú àká tún máa lọ lé o àwọn kan ní wọ́n ti tò gbé lọ lẹ́yìn tí wọ́n ti sùn lọ tí wọ́n kálukú bá ti mọ̀ fún wọn lọ́rọ̀ tí ó sọ ń bẹ̀ ṣé wọ́n sùn lọ. ìrìn tí wọ́n fẹ́ kí gbogbo mùsùlùmí sọ̀rọ̀ àwọn dàrí o ẹ wá wo àwọn tí ń bẹ lórí àga tí wọ́n jókòó sí gbogbo wọn náà ló lóye ń bẹ ẹ má ṣàbòsí tí gbogbo wọn náà ló lóye sí gbogbo wọn náà ní máàmù. bàbá tí wọ́n mú microphone dání nísìn ẹni wọ́n so mọ́sáyí tí wọ́n ti ṣe kútúbà lónìí àwọn ní ò clear ẹ má bínú o ní àwọn tó gbé fọ́tò so ti clear báyìí wọn rèé o ẹni tí ń jà fún ló mú máìkì dání o so ti clear báyìí ẹ máa ní jẹ bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń jà fún òun ló mú máìkì dání o
lágbà tí wọ́n ti jọ yẹ mufti àwọn alùsùnà nìkan làwọn rí lẹ́nu tó yẹ káwọn ò fèsì nǹkan méjì alùsùnà lọ. mufti tó sì jẹ́ mufti yorùbá land Edo and Delta kò sí ní tọ́ka àwọn bá sẹ́ lọ bóò ni mùsùlùmí ó ṣe máa tẹ̀síwájú lọ́kàn àwọn ní 2026 kẹ́ẹ̀wá lọ́ máa hun ọ̀rọ̀ Ibn Taymiyyah kẹ́ẹ̀ lọ́ máa hun ọ̀rọ̀ Ibn Taymiyyah jáde kẹ́ẹ̀wá máa sọ pé Ibn Taymiyyah ó sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí wọ́n wá ka bíi almost tí n bá sì bí 18 commitment of Ibn Taymiyyah ni wọ́n gbé jáde àwọn ń béèrè pé inú tíra wo láti rí ka wọn èyí tí present tíra dì sí o inú tíra wo láti rí àwọn commitment Ibn Taymiyyah tẹ́ ń sọ yìí tí ń sọ̀rọ̀ pé ọ̀pá ọwọ́ òun yìí ọlọ́lájọ́ ọlọ́run lọ kíní kankan tẹ́yìn ń sọ ohun tẹ́yẹ kọ jáde ń bẹ lórí péjì yín ẹ bá ní korúkọ tíra tá a ti rí nǹkan náà kà ká sì lọ wo kí ni rọ́dù àwọn àfà kí ni ìkópadà sí ni lẹ́nu àwọn àfà torí pé inú tọ́lọ̀ fi kí àwọn mùsùlùmí ó ní pẹ́ nìkan kò ní sọ̀rọ̀ tó bá ti lè yapa tí ń bẹ náà Al-Qur'an àti Sunnah ọlọ́run kẹ́ mùsùlùmí débi pé aláwọn àfà tí wọ́n tètè rí fúti statement yẹn pé kò lọ àgbáwọlé lẹ́fì máa rí àwọn ar-raddu ala shubhatil mustashrikin ar-raddu ala kíní kankan ẹ máa rí rọ́dù ìdápẹ́ ní rọ́dù ni pé àwọn ọ̀gbá wọlé inú oríire tọ́lọ̀ sí fáwọn mùsùlùmí nù. wọ́n ní ìdáṣẹ́ ìfàtà sí tí na àmà fanisufu li umri tamhaku layali ọmọ nìyẹn gẹ́gẹ́ tó bá ti sẹ̀mí 60 nínú ọjọ́ orí ẹ̀ wọ́n ní fanisufu li umri ìdajì ọjọ́ orí tamhaku layali ìdajì ọjọ́ orí náà ló ti lọ wà ní sunisi yadhhabu laysa yadri ligaflatihi yamina min shimalin wọ́n ní ìdajì tó wá kù yadhhabu ó náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ laysa yadri 60 yóò wá ní ligaflatihi torí ìfọ́núfọ́ra tí ń bá káàkiri káwọn èèyàn wà nípò àgbà tí wọ́n kàn sì máa celebrate ká máa gé kéèkì happy birthday láwùjọ mùsùlùmí tí gbogbo nǹkan ti fọ́jú pọ̀ lónìí ligaflatihi yamina min shimali ligaflatihi yamina min shimali wọ́n sàn pa rìdàrìdà lójú kan ẹnìkan lọ sọ̀rọ̀ ẹni mo gbọ́ ní wá ẹni ẹ kọ́ra ìtọ̀ ọ̀fun ni èmi náà mo dì mú gbogbo àwọn tó fẹ́ dálé kéwòlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ rú gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ dálé kéwòlẹ̀ lọ́rọ̀ àwọn ti dálẹ̀ tó ní bá tó ṣe wá dálẹ̀ tó tójọ́ mẹ́ta ẹni ẹ̀rú tó ń bà wá pẹ̀lú àwọn wo lágbà ní olùkọ́ ń bẹ̀ lóòótọ́ la nídìí olùkọ́ àwùjọ pẹ̀lú táwùjọ ń sọ lọ́wọ́ ẹ̀ nísìn ẹ̀rú sì ń báyàn àti gbólùkọ́ kódà nínú títún bẹ̀ lómi ìlẹ́rù tó rí rẹ́tọ̀pù yẹn tí ẹ gbé rẹ́tọ̀pù yẹn ni pé bọ́ bá fẹ́ lo mẹ́nìhàjì ilé kéwù kan lónìí kọ́kọ́ yẹ̀wò kó tó lo kó wà di pé àwọn tí wọ́n bá fún ọ ní mẹ́nìhàjì tó ń lò ká má kílèmù lè kéwù rẹ̀ lọ́jọ́ wájú ṣé bó ṣe kọ́ máa rí nánu sọ̀táwọn yẹn máa ń sọ tó jẹ́ òdodo ọ̀rọ̀ àwọn tí wọ́n bá mọ̀rọ̀ gbọ́ àwọn ò ti gbọ́ yé àwọn tọ́pọlọ wọn ti jàn tí wọ́n mọ̀ bí tọ́pọlọ lọ tí wọ́n tààrọ̀ dáadáa lójú kan wọn mọ̀ bẹ́ẹ̀ wájú làwọn lọ àbẹ́yìn àwọn ọmọ ẹni wọ́n ń sàbòsí ni wọ́n ṣe kinní kan ní kéèyàn onílé kéw kọ́ wá gba àwọn olùkọ́ ọbẹ̀ ká sì máa ṣiṣẹ́ ká sì máa gbowó oṣù kọ́ wá díẹ̀ lẹ́yìn ọdún mélòó kan kẹ́nìkan wá máa kílèmù wípé ọwọ́ pé àwọn ọmọ mi ní ń bọ̀ ọ́ pàwọn ọmọ ń bẹ̀rùn ó ti di ilé kéwù mi ẹ máa wọ nǹkan. wa thuluthu nisfi amalun wa hirsun wa shughulun bil makasibi wal iyali ìdákẹ́ta a máa dá sí tẹ̀pẹ́ àti nídàá méjì a máa tún wá dá sí mẹ́ta bẹ́ẹ̀ wọ́n là ń pè ní thuluth wọ́n wá ní wa thuluthu nisfi ìdá mẹ́ta ìdajì òkè náà amalun wa hirsun ìrònú gúngùn á padà mọ̀ sí bẹ́ẹ̀ á fi dúbí ọdún mẹ́wàá báyìí á ti ṣe nǹkan báyìí orí ìrònú náà lẹ́sìn wá láti 60 something years àárín nǹkan tẹ́ ẹ sí ilẹ̀ Yorùbá àfijá àríkàndá àtẹ̀pè àríkàndá àtẹ̀ébú àríkàndá àti lágbájá ọkọ̀ pọ́nmilé bó ṣe ẹkọ́ pọ́nmilé àríkàndá àríkànṣe wàhírìsùn àtójú kòkòrò wọ́n fẹ́ ba lẹ́gẹ́sì ìwà jẹ́ ni wọ́n fẹ́ ṣe kìíní kan ẹyọ kan tí wọ́n ń pariwo náà nù lẹ́gẹ́sì yẹn kí lẹ padà rí fi ṣe. wàṣúgìlún bílmẹ̀kásíbì wàhálì ìyáálì wàṣúgìlún bílmẹ̀kásíbì afẹ́kẹ́lẹ̀ ìjọ wàlẹ̀ ìyáálì àwa ni tiwa fáǹsì tiwa rèé àwọn fámìlì tiwa rèé ìyẹn ẹlẹ́yàmẹ̀yà rẹ̀ ń bàgà. wọ́n ní wà bá kìlì umri asqamu wa shaybun tó ẹ pé rábìtà yẹn bá dàbí èèyàn tó ti pé 62 years ní rábìtà tí ẹ dálẹ̀ 1964 tẹ́ǹ sọ fún wa ní ìsìnkú ó ti pé 62 years láàrin yín létí ẹ̀ wà bá kìlì umri tó bá yẹ kó dàbí èèyàn in tí ó ṣẹ́kù nínú ọdún orí rẹ̀ asqamu
wàṣáyíbùn ó yẹ kí ewu ti wà lórí ẹ̀ ààrẹ ó sì ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ 60 náà kan náà ti ń kó oògùn sábíà ọ̀dọ̀ aláàjì 50 kan lè yóò ti máa rí kóhun ti ń di jẹ̀gẹ́jẹ̀gẹ́ bí àwọn àjẹkújẹ níbi tẹ́ ẹ fojú rábítà 1962 gan 1964 níbi tẹ́ ẹ fojú rẹ̀ kangan ogbó ti dé bá wà bá kìlù umri in tó ṣẹ́kù nínú ọdún orí 1964 rábítà yìí askọ́mù wàṣáyíbùn askọ́mù ìtì ń sàárẹ̀ tí ọba ní ma sàárẹ̀ níbo làwọn kásọ̀ kó wà bó ṣe yẹ kó wà kò sẹ́ni kankan tí ó dìde pé ó ní ìdí kan rí fọ́ọ̀mù ẹ̀ wàhámù bìrìtìhálẹ̀ wà ń tẹ́kọ̀ọ́lẹ̀ ìdààmú dé bá kíní ọ̀kan lè sọ̀rọ̀ ní ẹ̀rí pé Imam Shafi'i nígbà tí ń sọ̀rọ̀ tí ń bá ó ní nàíbù zamanana wà láìbù fina fàmálì zamanina àìbù siwana ó ní wọn náà ju zamani bi ghairi dhanbi wà láwọn náà tọkọ zamanu lànà àjáná ó ní láwọn náà tọkọ zamanu tó bá ṣe pé ní ìgbà lè sọ̀rọ̀ kò bá challenge wa pé intẹ́ ń sọ fún mi ìgbà pé mi ni mo bàjẹ́ yìí mi ni mo dàrú yìí ẹ̀yin gẹ́gẹ́ lẹ dàrú nùgbà ìgbò nǹkan kan ọ̀rọ̀ lùgbà ẹ̀yin lẹ sì ń bú ìgbà wàlẹ̀ àìbù fina ẹ̀yin ara yín gẹ́gẹ́ nìbàjẹ́ sí wa nǹkan kò sí náà bàbá yìí dálẹ̀ lórúkọ tí ẹ fi dálẹ̀ kò sílẹ̀ fi kẹ̀kẹ́ ń bẹ̀ àwọn wo ni wọ́n rọ́ọ̀nù ẹ̀ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ fàbò sílẹ̀. wàbáàkìlù umri askọ́mù wàṣẹ́yìbù wàhámù bìrìtìhálẹ̀ wà ntẹ̀kọ́lì. kọ́ni kí ni ń bá lè sọ̀rọ̀ ni yóò ti ní ẹ̀wọ́ ẹ pa mí lóko dàbí kẹ́ ẹ pa mí tì ó yẹ kí n ti gbéra kí ni ẹ wá sí ntẹ̀kọ́lì ó náà migrate ó sì yí jọra Rábítọ̀ yẹn migrate from 1964 ó wá sí 2025 pé ẹjẹ́ tún wá dáhùn ilé náà o wà mẹ́nu àmìrìhù lónà kíṣìwò fil khalq ọlọ́ni afala ta'qilun nígbà tẹ́mi rẹ̀ ti lè gùn débẹ̀ wọn táàsì ráṣì yọrí kẹ̀kẹ́ tẹ́ ẹ ṣe ju pé àbáṣe yọrí wo ni bíldìn wọn ti kọ́ lẹ̀kẹ́ tó débẹ̀ wọ́n ti ra lẹ̀bẹ̀ ṣèbí lẹ̀bẹ̀ náà látún gbọ́ tán àmọ́rù tàn tẹ́ ẹ sọ fáwọn ọmọ yín lé tẹ́ ẹ sọ pé bàbá yín lọ ra lẹ̀ Rábítà ẹ tún lanu gbàgà inú àwọn ọmọ yín ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ tó sọ ó sọ pé àwọn nìkọ́bà ni wọ́n ṣe foundation Rábítọ̀ ìjọ wo nílé kékọ̀ọ́ kan bẹ̀rẹ̀ sí ní nìkọ́bà tún lè kíní kan àti màdìyínà àti nìkọ́bà tún lè kíní gangan kan ìjọ wo náà bẹ̀rẹ̀ sí ní máa ní nìkọ́bà tún lè ní tí wọ́n máa ní. ẹ̀wọ̀n 1964 yẹn ni àwọn nìkọ́bà lọ ṣe foundation bẹ̀ sínú àwọn tẹ́ ń lọ sọ fáwọn ọmọ nù ẹ̀sìn ní ká dákẹ́ ẹ̀sìn ń parọ́ ọ̀yàn fáwọn ọmọ ńlẹ̀. torí pé tí ọ̀bá ní rí bẹ́ẹ̀ ni kò yẹ ká rí àwọn abẹnugan yín láti máa share fídíò àfà yẹn àjẹpáwọn náà gbàgbọ́ pé bẹ́ẹ̀ pé ti ń sọ orí bó ti rí nù. Rábítọ̀ yẹn ìwọ̀n sunkún láti nú alhamdu débà wàlgam ìbànújẹ́ àti inú ló débà àwọn ìbànújẹ́ tí máa takú tíyàn àtàkàdá tẹ̀síhìdù àìníyà má ẹlẹ́fàn ibi àfò ní dùrédìkọ̀ nígbà tí ń bọ́rọ̀ lọ ó ní wàtàkàdá tẹ̀síhìdù àìróorun sùn ọ wá mú àìníyà ojú méjèèjì ní má ẹlẹ́fàn ó mú ní kò rí kò sùn inú bẹ̀rẹ̀ ní ti sọ pé iná jẹ́dì ìdè ní ìdá máa sáwọlé ayá alájẹ́dì ìdè ní àdínàyà àólélbélá àṣẹ Rábítà 1964 nígbà tó rí pé àbùkù ti bá òun fúnra rẹ̀ ló gbéra ọkọ̀ tàdí ara rẹ̀ kan ní Rábítà 1964 ló wá promote ara rẹ̀ sí 2025 yìí ife gbogbo ń tàn lò láyé ìjọ náà láti ń pàwọ̀ rẹ̀ dà ilé ayé ìjọ nǹkan ló ń kálukú náà ń gbé wọ́n pàwọ̀ dà ní. ó ní fàhóbùlì márìí ìlú láti máa dágbére nu fàhóbùlì márìí tó lálẹ́ òmùrì jahalo وقسمته على هذا المثال ìgbà táwọn bá ń sọ̀rọ̀ náà ni wọ́n sọ pé àwọn oníṣẹ́ ìgbà táwọn tẹ́ ìgbà fún bá ń sọ̀rọ̀ àwọn oníṣẹ́ gbà náà wọ́n sì níṣẹ́ wọn ò ráyè padà kankan Islam ò jèrè kankan lára yín láti 1964 táwọn bàbá yẹn ti lọ tí wọ́n dẹ̀ ṣe wàhálà ọlọ́mọba ní kẹ́ gbogbo àwọn bàbá náà ẹ wá gbaṣẹ́ lẹ́yìn wọn àárín kankan tẹ́ ẹ ṣe bí èsè pé gbogbo ohun tí àwọn bàbá yẹn gbé kalẹ̀ lẹ́tí fẹ́ dàrú tán yẹn bẹ́ẹ̀ bá ní chance àti ran ilé ike kan lọ́wọ́ nígbà tá a bá fi rí bí ọdún mélòó ẹ kílèmù ilé ike ń pẹ́yìn lẹ́ni sínú tí wọ́n fi torí ẹ̀gbẹ́ Rábítà lẹ́nu ìjà lọ́tún bí wọ́n bá ti ń parí ìjà kan tán báyìí ní kóòtù ti bẹ̀rẹ̀ ẹ̀yin sì ló ń kálukú ní a máa ṣe sùúrù fún ẹ̀yin lábẹ́nú gan ẹ̀yin kẹyìn náà ló kúkú kàkà tẹ́ fi ṣe táàsì ẹ̀ tó kú ọ̀rọ̀ jẹbọ kò jẹbọ lẹ́ ń sọ sáwọn tí wọ́n lẹ bí àwọn ẹbí eléyìí sẹ́nu wọn dùn lórí eléyìí sẹ́nu wọn dùn èèyàn tó ṣe wáàsí rẹ̀ jẹ́jẹ́ ó ní ọ̀tọ̀ ní àfá àgbà ó lé ọ̀tọ̀ ní àgbà àfà ó sì ní ọ̀tọ̀ ní ìmáàmù àgbà ẹ máa wọn nǹkan ṣẹ̀ǹkọ́ ti sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ká máa lọ nínú àwọn ìta padà mọ́ rí lẹ́yìn ìgbà náà right up oríṣiríṣi
ọ̀rọ̀ àbùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbi táwa dúró sínú aláwọn àgbààgbà gbọdọ̀ ní final say lẹ́nu iṣẹ́ ní táwa sọ nìyẹn final say ìdálọ́dọ̀ àwọn àgbàlagbà gbọdọ̀ ní final say lẹ́nu pé gbogbo ẹ̀yin ọmọ kódà tó fi mọ́rọ̀ àwọn yìí náà salamu alaikum ẹ̀yin ọmọ yìí ó yá gbogbo yín nǹkan báyìí ẹ gbọdọ̀ sọ lórí ẹ̀ mọ́ wọn kálukú ló ń tìjú àwọn òun náà ni wọn ló ń tìjú lórí mídíà wọn kálukú náà ọmọ dá lọ́dọ̀ ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń tìjú bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ìsinmi láwọn tó gbé tán bá pè ní ìsinmi pé ya Abdel Fattah bá sí yálà Abdel Fattah á sì kọ́ ti bá a lọ ilé náà sẹ́yìn nírú ẹ̀ ẹ̀yin lẹ́sìn dóńkò àgbà àfáàtà àfáàgbà ẹ̀mẹ̀ ìtẹ́ ìmúnú méjèèjì aláwọn àgbà àfáà ti lọ àwọn àfáàgbà ń bẹ rábítà 1964 èyí tó ti pé 60 something years yìí ọjọ́ ogbó sì ti dé ألا ليت الشباب يعود يوما فأخبره بما فعل المشي wọ́n ní tọ́mọ ni yóò sì máa fẹ́ túlẹ̀ lùmùrì jahalun ó ní kẹ́mi òun sàmọ́ gùn rábítà ń gùn lẹ́mìí lọ àrórí pa kankan àdúrósìsì kankan wa qismatahu ala hadha al-mithal ẹ̀yin rábítà tuntun tẹ́ bẹ̀rẹ̀ sẹ́ 2025 àárọ̀ yín gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ dé ni ẹ dé o kódé mi mú mọ̀ràn wa ẹ dé lọrin náà Yorùbá ni wọ́n ń sọ lọrin ẹ dé lọrin tọ́wọ́ pé wọ́n ṣe rábítà kan ní lọrin tẹ́lẹ̀ àbí wọ́n ṣe rábítà ní gbogbo tí wọ́n ń pè ní Kwara tó lọ fìdí sọ bí abi north ṣètìrí ẹran tá à ń sọ náà nìyí níbi nǹkan kíkọ níbi ọ̀rọ̀ sísọ níbi gbogbo nǹkan ẹ̀fẹ́ẹ̀lì ń bẹ so ẹni ẹlẹ́ni ó wà ní ilé ike o àwọn òbí tiẹ̀ èmi ní ìsìn mo wà ní òsèmí ayé mi tí mo ń lò kí lọ́ọ̀kan kọ́ dárúkọ ẹni ẹlẹ́ni sínú kọ́mẹ̀ntì mi kí lọ́ọ̀kan kọ́ dárúkọ ẹni ẹlẹ́ni bẹ̀ gbogbo orú ilẹ̀ ẹ̀sìn ní bàbá kankan tí wọ́n lè dákọ rẹ̀ ẹ̀ ní bàbá kankan tó function náà ayé tí wọ́n lè dákọ rẹ̀ kí lọ́ọ̀kan orúkọ ẹni ẹlẹ́ni ń bí nìsí ìjọ tí wọ́n sọ̀rọ̀ justice bí kan náà ṣe ń dáàgì mi pé kí n lọ dá sí àwọn èdè sọ̀rọ̀ nínú ilé àwọn àfáà wa ẹ̀yin lẹ láyà tẹ́ máa sọ̀rọ̀ sí àwọn ọmọ àfáà yín ẹ̀yin lẹ́sìn máa parọ́ níta gbangba pé ọmọ àfẹ́ ẹni àfẹ́ ẹni ni gbogbo alẹ́ fẹ́ẹ̀lì ìbáwọn tí ó kọ́ sẹ́yìn pé kẹ́ ẹ mọ́kọ̀ ọdún nǹkan yìí náà àwọn gẹ́gẹ́ náà ń sọ tó burú jù báyìí lọ wọ́n sì wá ọmọ olúwo wá sọ pé ẹ fẹ́ẹ̀lì ẹ sọ pé ẹ fẹ́ẹ̀lì sẹ́ ẹ fẹ́ẹ̀lì báwọn ẹ fẹ́ẹ̀lì ó tẹ́ ẹ bá rẹ̀ sọ fún yín irú ẹni tó kọ kọ́mẹ̀ntì yìí nìsín ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó fẹ́ẹ̀lì nínú ayé ara rẹ̀ torí pé irú kọ́mẹ̀ntì tó ọkọ̀ ẹ̀ kò mú làákà ìdání kọ́ ẹ kó o lè kọrú ẹ̀ àmọ́ àlè fẹ́rú ẹ̀kù kayfa ma yakunu li murabba dédé ń tọ́ ọkọ̀ yìí sí ọ̀gán lè gbà kí wọ́n kọrú ẹ̀ fún bàbá tó bí ọ tó lè gbà ọmọ ilé ike òbí kan náà lè náà sì jẹ adúgbò lọ́dọ̀ Ọlọ́run pa ake omi tó ti dáa so tá a bá ń sọ̀rọ̀ òdodo láti bẹ̀rẹ̀ mo ti sọ fún yín ilé ike tí mo ti kẹ́kọ̀ọ́ tí mo lọ ké ẹ̀kọ́ kí ló kọ rẹ̀ ń bẹ̀ fàkọ́fà ibi tí mo ti kẹ́kọ̀ọ́ fàkọ́fà wọn ò mọ̀ sí pé wẹ́ẹ́ mo lọ ṣe rábítà kan ọlọ́jọ́ rábítà kò sí tọ́kàn wọn bẹ̀ wọn ò mọ̀ sí mo sì sọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ òǹkálùkù ló ní in tí lọ gbé pàdé Ọlọ́run tọ̀dọ̀ tèmi àti tí mo rò pé ayé mi láti ṣe ìní mò ń ṣe yìí kò sí tọ́kàn lé kí ó ń bẹ̀ kò sí tọ́kàn lé kí ó kẹ̀kẹ́ ń bẹ̀ ìwọ tó bá lè dáyé rẹ sí àfikọ́ ọmọ lọ́ra rẹ mọ́ lé kí ó kan pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn ẹnìkan bẹ̀rẹ̀ kẹ́wù ìsolúwo olúwo ni ọba mùsùlùmí tọ́ba adẹ́dá fìdí rẹ̀ lọ́lẹ̀ sílùú Ìwó nínú gbogbo àwọn tí ń pè lọ́ba ńlẹ̀ Yorùbá ọba mùsùlùmí tó yanjú tó dúró tán iná lólúwo so olúwo nù so àdúrà à ń bẹ lọ́wọ́ bá dé dáwà so má wulẹ̀ mọ́nítọ̀ tèmi mọ́nítọ̀ ayé ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kí n tèmi tọ̀ mọ́nítọ̀ mọ́nítọ̀ ayé rẹ̀ mọ́nítọ̀ ayé ìyàwó rẹ̀ mọ́nítọ̀ ayé àwọn ọmọ rẹ̀ rántọ́kọ̀ ilé ike tó ń gbìjà gan nísìn wọn ò dọ́ ọmọ bí nǹkan kan bá bàjẹ́ nínú ayé rẹ̀ nísìn wọn ò lọ́nà kẹtẹ́ lè bọ́ dá sí torí wọn ò mọ̀ you are nowhere to be found ẹ̀gàn bá rí dèrè déèkì ẹ̀gàn máa kọ̀kọ́ wúkọ̀ sẹ́yìn gbogbo tẹ́ ń pẹ́ yìí náà àwọn ọmọ yóò mọ̀ dàgbà wọn mọ̀ rí ń bẹ̀ ẹni lẹ́ni tọ́rọ ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀ lè rí tẹ́yì sí pé wọ́n ti wà ní rábítà 2025 yìí ọ̀n lọ dárúkọ wọn síbẹ̀ ẹjá fi bẹ́ndó àwọn amúnibúni rèé àwọn ẹran bí yẹ àwọn náà sì láwọn ọmọ tí wọ́n láwọn ṣe sáwí fún àbásàlátù assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.